Dr. Sulyman ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má ti ojoojúmọ́. Jẹ̀díjẹ̀dí ara ríro àìlèṣe déédéé. Ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o. Wọ́n sọ́ka sùn yẹn lọ́wọ́ kára wá lè jí pépé. Kúlùkùlù sí àjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. One stone capsule. Jagunlabide aláyẹ̀bí òkè. Ságìrì làgìrì. Ọ̀làgìrì kàkàkà. Ẹ wo tó bá tó ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta á kíra wa ní pé ẹ kú lé ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá. Ẹ mọ̀ kú lé káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Mo mọ̀ kí yín ọ̀dẹ̀ òdùn bí ó lé agbára ẹ̀yin tèmi mo ti míìsì yín ẹ̀yin náà ti míìsì tèmi lórí ìlera lọ́rọ̀ ó ní agbára ẹ wo ìlera lọ́rọ̀ ó ti gbé ọ̀nà àrà àti ọ̀nà ìyanu ó ló ṣe kiri ó ló ti gbà jáde ní ìsìn bàbá Sulyman Egbeji Ogbomoso wọ́n ní ká kí yín dáadáa wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́ wọ́n ní ká kí yín nílò pàtàràpàtà wọ́n ní ká kí yín ní ńláńlá wọ́n ní ká kí yín ní roboto wọ́n ní ká kí yín ní kéékèèké wọ́n ní ká kí yín ní ràpàtàràpàtà bàbá Sulyman Egbeji àwọn nínú wọn jáde lọ́jọ́ ti tòní wọ́n ní ká kí yín o wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́ ẹ ká tiẹ̀ gbọ́ sí lóòótọ́ ni ẹ ká fọ ẹnu àwọn sọ̀rọ̀. Dr. Sulyman ló ní kí gbogbo yín o. wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín o. wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta. Lóòótọ́. Bẹ́ẹ̀ ni. Jẹ̀díjẹ̀dí. Bẹ́ẹ̀ ni. Ara ríro. Yes. Ìṣedéédé. Bẹ́ẹ̀ ni. Fọlọ́mọkùnrin gan. Ẹ̀yìn dídùn. Bẹ́ẹ̀ ni. Nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o. Wọ́n sọ́ka sùn yẹn lọ́wọ́ kára wá lè jí pépé. Kúlùkùlù sí àjò tí bá lu Ẹ ẹ̀sẹ̀ wo ó ní agbára lọ́jọ́ ti tòní bàbá Sulyman Egbeji wọ́n ní ká kí yín wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́ wọ́n ní kí tiẹ̀ ọkọ̀ bẹ̀ yín fẹ́ bẹ̀ kan fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọ́n tí wọn ò ráàyè láti bí kíkọ́ yín wọ́n ní ká jọ̀ wọ́n ní ká má bínú wípé àwọn wà pẹ̀lú yín wípé iṣẹ́ tẹ́ gbé láwọn lọ́wọ́ wípé náà ni àwọn ò lè yára àwọn sí mẹ́ta wọ́n wá láwọn wà pẹ̀lú yín pé ọlọ́ngbọ́n àwọn wà pẹ̀lú yín pé ọmọ ìyá àwọn lẹ́yìn pé àwọn wà pẹ̀lú yín dáadáa àwọn Sulyman Egbeji nígbà ìwọ́n tó bá ní complain bóyá ń pe àwọn báwọn wà dẹ́ lóhùn WhatsApp number yìí ìwọ gbà dání kó o kọ́ sílẹ̀ wọ́n tó bá wù ẹ́ tó bá fẹ́ bá wọn sọ ìwọ kàn kọ́ sí ibẹ̀ ìwọ kàn send ẹ̀ lórí WhatsApp 09020171999 09020171999 ẹ wá wo ìròyìn ayọ̀ rẹ o gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Sulyman Egbeji tí wọ́n máa sọ ìwé rẹ̀ ti jáde ń rèé tẹ́ máa ní bàbá ẹ dákun ẹ sọ tán kí ni máa dùn mí ẹlòmíà ní bàbá ẹ dákun ẹlẹ́wé rinrin ewé làpálàpá báwo lẹ ṣe fẹ́ lò ń rèé ìwòsàn egbòogi onítàìtù rẹ̀ ń rèé ẹ wò dáadáa ẹ̀yin náà wò ó ti wà ń rèé o bàbá wa ti ṣe jáde bàbá ní pẹ́pẹ́ ṣe máa pín àwọn tẹ́ máa sọ wípé ẹ dákun ọ̀ẹ́ kíní kò yé yín ìwé yẹn ní ó ti jáde ìwòsàn egbòogi gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Sulyman tó ti sọ gbogbo sẹ́tà ti ṣe sẹ́yìn ó ti wà nínú ìwé yìí ọ̀rọ̀ ní láti dára ẹ láàmú mọ́ ìwọ kàn tí wọ́n dà fún kò síbikíbi tó ti lè rí o kò síbi kankan tó ti lè rí ọ̀dọ̀ èmi Kẹ́hìndé Abíọ́dún Philip òun náà lọ ti lè rí wàá dé ọ̀dà fún ni tó wà lu òyìnbó tó wà káàkiri gbogbo àgbáyé ń rè é béèrè fún ni gbogbo ọ̀rọ̀ gbogbo owó ó ti wà bíbẹ̀ ewé pápá sàn ewé gbá ewé àwo gbogbo ẹ̀ pátápátá ń ló ti wà ń bẹ̀ ọlọ́gbọ́n ìwọ náà béèrè fún gbogbo iṣẹ́ ẹlẹ́lẹ́dẹ̀ iṣẹ́ oníkòwé gbogbo ẹ̀ ń ló ti wà ń bẹ̀ ìwọ náà béèrè fún títí ẹ lónìí ọ̀dà fún ìwọ kan chat lórí WhatsApp number yìí 09020171999 ìwọ kan béèrè fún òní tó bá ti ọ̀dà fún ojú ẹsẹ̀ yóò tẹ̀ ẹ́ lọ́wọ́
gbọ́ mi ìwọ tó bá wá lò ó tó bá fi lọ dáwọ̀ èèyàn lóye fún ìwòsàn ara tiẹ̀ ni o wọn ò ní kí ìwọ kan náà wá jókòó sí kọ́nà kan kó wá ní wọn ní Egbeji tù torí pọ̀ ti ràwé fún ìwòsàn ara tiẹ̀ àti tàwọn ọmọ ẹ ó ní bàbá wa Sulyman Egbeji náà fi ní pé ká sọ fún yín ẹ wo ìwé rẹ ti jáde fọlù wà lélẹ̀ fọlù yẹn dé tẹ́ẹ̀nì torí ọ̀rọ̀ tí bàbá wa sọ ó ṣe kí ni ó pọ̀ lọ́pọ̀ ń rèé o ó ti jáde ìwòsàn egbòogi ni ń rèé o ẹ̀yin náà wò dáadáa ẹ tún wọ ẹ̀yìn rẹ̀ wò ń rèé ń ní o tí a ti rí ẹ wò dáadáa. Dr. Sulyman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka súnbẹ̀ níta ká má ṣojoojúmọ́. Jẹ̀díjẹ̀dí ara ríro àìlèṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá. ẹ wo ń ní ìwé nìyí ẹ jẹ́ kí n jọ̀gò lójú kábí lọ́rọ́ jú mi dáadáa ẹ wo mo ti yọ̀gò lójú ẹ wo èmi ó ṣe ègò lójú ọmọ ọ̀daràn kábí lè rí ojú mi dáadáa kábí lè rí àmbásẹ́dọ̀ bàbá Sulyman Egbeji Ogbomoso èmi gángan ní sí àti rí mi èmi gángan ní wọ́n nífẹ̀ẹ́ lómi ìsẹ́mi ẹ wo ń rèé ìwòsàn egbòogi ìbílẹ̀ ń níwé wá tí bàbá Sulyman Egbeji tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ gbogbo ewé pápá sọ ewé kìíní kan odidi kìíní kan àtàrẹ mẹ́jọ àtàrẹ méjì gbogbo ẹ̀ ló ti wà nù rẹ̀ gbọ́ mi wọ́n ọ̀dà fún 09020171999 ìwọ náà béèrè fún títí ẹ ó nìyí ó ti wà gbogbo ọ̀rọ̀ tí bàbá Sulyman Egbeji tí wọ́n sọ ó ní iṣẹ́ ẹlẹ́dẹ̀ ìwọ tó rí fọ́ ìwọ tó di oyún mọ́nú ìwọ tó ṣe gbá ń rè ìwé rẹ̀ rè ìwọ náà béèrè fún tiẹ̀ lọ́jọ́ ti tòní ẹ wá gbọ́ mi ìwòsàn ṣe pàtàkì gbogbo ẹ̀yin tẹ́ béèrè wípé gba àwọn ọmọdé ọdún ṣé kò sí product mọ́ ni product wà o báàgì náà wà ń rè báàgì ní kò sí irú product kò irú àìsàn wo ló ṣe ẹ́ ìwọ béèrè fún béèrè irú àìsàn wo ló ṣe ọ́ ìwọ nọ́mbà tó wà lójú ojúmọ́ màwòrán rẹ yẹn ní ojú fóònù rẹ yẹn ìwọ kàn pé nọ́mbà yẹn ìwọ pé 09020171999 a máa gbé a dẹ̀ máa tẹ ẹ náà lórí WhatsApp ìwọ béèrè fún ó nìyẹn o tágbára ò bá gbé báàgì ńlá báàgì kékeré àlùjọ gángan ó wà ń bẹ̀ one stone apasi sulafin gbogbo àwọn oògùn yìí gbogbo àwọn oògùn yìí ń lọ ṣe kí ni olówó à ń bẹ̀ ẹ gbọ́ mi dáadáa bàbá wa ní pé ká kí i ká sì ń pẹ̀lẹ́ dáadáa. Dr. Sulyman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka súnbẹ̀ níta ká má ṣojoojúmọ́. Jẹ̀díjẹ̀dí. Ìwọ tí jẹ̀díjẹ̀dí tó ti mú tó lè bẹ̀rẹ̀ ìwọ tí o gbó kárìn káàkiri inú àkàrà ìwọ tó lè tàtẹ̀kẹ́lẹ̀ tó lè tẹ ròdòdò méjì tó wà nísàlẹ̀ tó lè débẹ̀ gbọ́ mi má yẹ kí aya rẹ̀ má yẹ kó ti aya láya gbọ́ mi ìwọ náà béèrè fún àwọn product wa béèrè fún làwàfin ọlọ́gbọ̀n èmi ò gbogbo ẹ̀jẹ̀ wa lóyìnbó àbàkà tẹ́yìntẹ́ wa ń kẹ́tẹ́ wà ní Kútọ́nù ẹ̀yin tẹ́ wà ní ẹ̀kí lórúkọ ọdún tẹ̀sẹ̀ tí máa ń pè mí Abidjan ẹ̀yà Abidjan ẹ̀dẹ̀ tún kíra yín kú oríire bàbá Sulyman Egbeji wọ́n ń bọ̀ ní Abidjan láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀yà Abidjan o ẹ kíra yín kú oríire o Alhaji Sulyman Egbeji wọ́n ń bọ̀ ní ìlú Abidjan a máa kówó ìdání a máa kó ògùn dání gbogbo ẹ̀jẹ̀ ní jẹ̀díjẹ̀dí ṣe yí a máa kó ọ̀sẹ̀ dání ọ̀sẹ̀ olóru mẹ́ta ọ̀sẹ̀ pápá san gbogbo àwọn ọ̀sẹ̀ yẹn wọ́n la máa package wọ́n la máa kó wa sí ìlú Abidjan bí èmi màá kọ́ dábìjan tí bá kọ́ ti dábìjan ìyẹn wá wo lè wò màá ní bàbá o ó yẹ máa bọ̀
ní ìlú Abidjan láti Abidjan wọn láti fẹ́ gbà lọ sí Amẹ́ríkà nínú kó ṣe pa Amẹ́ríkà àbí US ìlú kan wọn lásán ń lọ tá a bá ti kúrò ní Abidjan a fẹ́ tọ̀ ọ́ ni ká tó padà sí Nàìjíríà ìwọ tó wà ní Nàìjíríà ìwọ náà béèrè fún tiẹ̀ ṣùgbọ́n ìtẹ́ wà l'Abidjan ẹ kíra yín kú oríire bàbá Sulyman Egbeji wọ́n ń bọ̀ ní Abidjan ìwọ tó wà l'Abidjan tó fẹ́ nǹkan látọ̀dọ̀ bàbá ìwọ máa mẹ́sẹ̀gì máa sọ nǹkan tó bá fẹ́ tá a bá ti ń bọ̀ á ti máa lé orúkọ rẹ mọ́ tá a bá ti ń dé Abidjan á dẹ̀ máa gbé fún ẹ pé lágbájá ń rèé o Sẹ́kẹ́ ń rèé o Káyìndé ń rèé o Ọ̀gájò ń rèé o á máa gbé tó oníkálukú àmọ́ gbogbo ẹ̀yà Abidjan ẹ kú àmójúbò èmi ọmọọba Bíọ́dún Káyìndé Philip mo ń bọ̀ ní ìlú Abidjan Abidjan máa gbàlejò ẹ máa gbàlejò ọba Sulyman Egbeji ṣùgbọ́n ẹ má gbàgbé ń rèé ìwé gbogbo ọtí ọba Sulyman Egbeji tí wọ́n sọ ìwé rẹ̀ rèé o ẹ má gbàgbé pírọ́dọ̀tì wa ń rèé o àti dé lọ́dún yìí adé tógúntógún adé ẹ wo wàhálà ìdààmú kò ní bá yín kò ní bá wo gbé ẹyẹ olólùfẹ́ mi kò ní bá wo gbé ẹyẹ bí mi torí ẹyẹ bí mi ni adúgbò lọ́wọ́ yín tẹ́ ń fọ́lọ̀ wa tẹ́ ń gbogbo tá gbé wá sójú mọ́ màá wọ̀rọ̀ yín gbọ́ mi ò ní láti bú èèyàn lórí page tó bá ti ní anything ìwọ mẹ́sẹ̀gì èmi á dẹ́ ẹ lò wọ́n náà gbọ́ mẹ́sẹ̀gì mi màá dẹ́ ẹ lò àbí kí n pe nọ́mbà tèmi gangan ni ṣùgbọ́n tí bá pe nọ́mbà tèmi gangan ẹ máa dà mí láàmú ni òun ò ní jẹ́ hello ta ló wà ń bẹ̀ àti ẹ̀ ní ẹ̀pẹ̀ wọlé a kàn sọ fún yín ni a ní ká jọ̀ ọ́ ká ọ̀dà fún àwọn product yìí nọ́mbà tẹ̀fí máa ọ̀dà fún ní 09020171999 ẹ̀yà ọ̀dà fún ebi mọ́rú jẹ̀díjẹ̀dí bí o mọ́rú ìbà bí o mọ́ nǹkan tó lè máa ṣe ìwọ ṣe kí ni ìwọ ọ̀dà fún ẹ wò ẹ̀yẹ́kẹ́ mi tún máa lọ lọ́jọ́ tí tòní mi ò tí ì dé tí bá dé ẹ̀rí àdó product tá a máa kó dé tá a bá dé báyìí ebi ò ní kí òkó ṣe program mọ́ torí ọjà ó máa kú bí ní bámú táwọn máa tà á tí àwọn èèyàn tá a máa béèrè fún lọ́tún lọ́sì ẹ má gbàgbé ó ṣe pàtàkì ìwé ṣe pàtàkì ìwọ tó bá nífẹ̀ẹ́ sí ìwọ náà ọ̀dà fún títí ẹ ọlọ́ngbọ́n kò wọ́n àfẹ́kẹ́ máa dà wọ́n láàmú mọ́ òun la fi lọ ṣèwé ìjáde ìwúlò ewé àti egbò òun ló wà níbi ibẹ̀ ẹ wo kò mọ́ ní bàjẹ́ fún yìí bí ọ náà fẹ́ ọ̀dà fún títí ẹ gbọ́ mi 09020171999 09020171999 ó ní o ìwúlò ewé àti egbò ẹ wò dáadáa mo fẹ́ ká wò dáadáa ní tí a ti rí bàbá wa Alhaji Sulyman Egbeji tí a rí wọn lẹ́yìn rẹ̀ kì í sàdàkọ́ kò síbòmí tí a ti lè rí iléeṣẹ́ wa yìí nìkan kúnà láti lè rí àtàgbàrá bàbá Sulyman Egbeji Ogbomoso ọlọ́ngbọ́ ibẹ̀ láti lè rí wáṣọ náà wà gbogbo àwọn product wa yìí ẹ béèrè fún ọlọ́ngbọ́ ẹ wo kò ní jù báyìí lọ lórí ètò lọ́jọ́ tòní a tún pàdé lọ́la ẹ má gbàgbé o ọlọ́ngbọ́ ọ̀gájò ọlọ́ngbọ́ àti fẹ́ máa lọ ẹ get ready àti fẹ́ máa lọ padà sí ń lọ ìwọ tó fẹ́ ọ̀dà fún oògùn tiẹ̀ àbí ìwé gbọ́ mi 09020171999 09020171999 ẹ wo ó dàbọ̀.